GboahTv. You're watching GboahTv. Kindly click on the subscribe button and the bell beside it so you get notified when we drop new videos. Thank you.
Nígbà tó mọ́tò lọ ṣùgbọ́n àwọn àmì lóṣogbo ni. Ó yẹ gbé kínní ìfún wa. Ẹja gbé ká lọ ṣàdúrà fún ká dé ká kú jẹ́ ìrìn àlọ́ lé ó yá. Ẹ ṣe ẹ̀kọ́ ẹ̀kú sọ́lọ́tà. Ẹ ṣe ẹ̀kọ́ tí wọ́n fẹ́ ya píkṣọ̀ ní. Thank you, God bless you. Go, Lord. Gracias.